bó ṣe ń ṣe fake love mi mọ́ ṣe kí máa pretend fún kó dẹ̀ máa date àwọn èèyàn lọ kó máa dóyàn nulẹ̀ mi sorry I'm sorry to say mo ti sọ rubbish ẹ má bínú I'm sorry kó máa ṣèrà nulẹ̀ mi tàjọ ń gbé tàjọ ń sùn kí ló ṣẹlẹ̀ kò ń ṣe kan ló kò ń ṣe kí kò ń ṣe kẹta kò ń ṣe kẹni kò ń ṣe karùn-ún for years nínú ilé mi ò dẹ̀ mọ̀ kọ́kọ́. àwọn wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìwọ Ṣẹ́gun ò lè bọ́ta kò tẹ̀tọ́ láti defend mi ó tún àdìjọ bẹ́ẹ̀ jẹ́ MC Olúọmọ ó lò wọn kọ́ lè rò pé lóòótọ́ ọkọ táwọn èèyàn sọ bó ṣe rí nìyẹn and you know pé kò rí bẹ́ẹ̀. ìwọ ọjọ́ tí wọ́n tó post mi lẹ́yìn ọjọ́ kejì. mo ṣe fi sílẹ̀ kí ló dé fẹ́ pa mí ni ọmọ mi ṣe ìwé ìta tí máa tẹ́ kẹ́rì kí ló dé. síbẹ̀síbẹ̀ ọkùnrin yẹn ò ní appreciate kí ló ṣẹlẹ̀ bọ́lá ni wọ́n ṣe inú lẹ́mí bàbá mo lẹ́sùn sórí ṣíṣe àwọn ọmọ mi bàbá bá mi sùn kí ló dé nínú kéèsì yẹn náà ìkànnì wọn náà tó bá sùn lẹ́yìn náà ó tún ṣẹ́yìn fún tí mo tún mọ̀ kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ pa mí ní Ṣẹ́gun ẹ̀dẹ̀ ni kí n má sọ̀rọ̀. mo náà mo ṣẹ́mi tó ṣẹ́yìn fún náà kí ló ṣẹlẹ̀ Ṣẹ́gun tó fẹ́ bà ayé mi jẹ́ ni leave me alone go away I am not interested anymore mi ò ṣe nítorí mo ti káwọn ọmọ kúrò lórí náà sí kí ló ṣe wọ́pọ̀ fún ọ̀nà ọ̀hún bọ́ ó ti mọ́ra tó tẹ́lẹ̀ náà a lot ni mo ṣe so kò sí problem ọlọ́run àwọn ọmọ mi sì fún mi wọ́n ló túmọ̀ àti because wọ́n kọ́ ló ń dá a lot sílẹ̀ ń bẹ̀ àwọn kọ́mítì ẹ̀kọ́ sọ lórí social media wọ́n máa sọ they will now attack me ó wà ní ẹ̀sán ọkọlẹ̀ lórí ìkànnì Ṣẹ́gun àdàbí tí wọ́n bẹ̀ finú méjì lòlókù ọlọ́run ọba nìkan ló máa dà fún ẹ àdàbí tó ẹgbẹ́ kò ṣe ẹni máa wá fẹ́ gbogbo ọjọ́ ayé ẹ lókù Ṣẹ́gun Ògúngbè àdàbí ṣé báyìí fọ́ọ̀sì ni marry tẹ́lẹ̀ now marry now leave me alone we are not married before so what happen ṣé mi lè lọ fún mi lè síbi tó bá wù mí ni kí ló ṣẹlẹ̀ ṣé mo ń ṣe adult ni. I don't want to talk. Emma provoke me kí n sọ̀rọ̀ o. I don't want to talk. Kí ló ṣẹlẹ̀? Mi ò ní saint ni mi ò ṣe saint now. Wọ́n ní tó bá fẹ́ ṣe pẹ̀lú dẹ́kun tó fẹ́ ṣe dẹ́kun neat. Then fún ìyàwó ẹ̀ ní respect. Or anybody tó bá bí mo fẹ́ tẹ́ tó ń gbé. Fún ní respect tó bá deserve. Lọ ṣòṣe síwájú. Everybody wá wò mí bí wèrè lábẹ́kúta bí pé ó mọ̀ náà ó kàn pretend ni. Nǹkan tí mi ò mọ̀ rí for years. Gbẹ́gẹ́ tó bá blame mi tó blame fún kan tí mi ò ṣe tó ń bú mi tó ń búlì mi ọlọ́run apá tí yín jẹ́ tọmọtọmọ ni lágbára ọlọ́run mo gbé yín dẹ̀ mọ̀ pé lóòótọ́ ọ̀rọ̀ bó ṣe nílé ọlọ́run wà pẹ̀lú yẹn ní fojú sunkún ọmọ yín. Leave me alone go away I am not interested anymore mi ò ṣe nítorí mo ti káwọn ọmọ kúrò lórí náà sí kí ló ṣe wọ́pọ̀ fún ọ̀nà ọ̀hún bọ́ ó ti mọ́ra tó tẹ́lẹ̀ náà a lot ni mo ń ṣe so kò sí problem ọlọ́run àwọn ọmọ mi sì fún mi wọ́n ló túmọ̀ àti because wọ́n kọ́ ló ń dá a lot sílẹ̀ ń bẹ̀ àwọn kọ́mítì ẹ̀kọ́ sọ lórí social media wọ́n máa sọ they will now attack me ó wà ní ẹ̀sán ọkọlẹ̀ lórí ìkànnì Ṣẹ́gun àdàbí tí wọ́n bẹ̀ finú méjì lòlókù ọlọ́run ọba nìkan ló máa dà fún ẹ àdàbí tó ẹgbẹ́ kò ṣe ẹni máa wá fẹ́ gbogbo ọjọ́ ayé ẹ lókù Ṣẹ́gun Ògúngbè àdàbí ṣé báyìí fọ́ọ̀sì ni marry tẹ́lẹ̀ now marry now leave me alone we are not married before so what happen ṣé mi lè lọ fún mi lè síbi tó bá wù mí ni kí ló ṣẹlẹ̀ ṣé mo ń ṣe adult ni. I don't want to talk. Emma provoke me kí n sọ̀rọ̀ o. Bó ṣe wù mí, Ọlọ́run wo àwọn ọmọ wa fún wa. Marry tẹ́lẹ̀. We never married before. So kí ló wá ṣẹlẹ̀? Mi ò dẹ̀ gba ọkọ dálé ẹ̀ rí.
You guys can cut to Tinuke Ogunpe and ask her. Mi ò dálé wọn rú rí láyé mi. Bí lé wọn ṣe máa tòrò. For years làwọn ọmọ Tinuke fi wà lọ́dọ̀ mi. For years ló fi wà lé mi. Tí ò sí wàhálà, tí ò sí dààmú, tí ò sí jà. Ìgbà tí mo ṣe move bọ̀ lẹ́kọ̀ọ́ ni last ball ṣe move sọ́dọ̀ Tinuke Ogunpe padà. Ẹjọ́ torí school ẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? Tẹ́ bẹ̀rẹ̀ orí burúkú tẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀kọ̀ tí ó kàn yín kọ́ tẹ́ mọ̀. Ẹni tí Ọlọ́run bá ti fẹ́ ba yí ẹ̀jẹ̀ tí ò fẹ́ bá ọdún 2024 lọ kó stop láti máa bully mi. You guys should leave me alone. Ẹni obìnrin tó bá dẹ̀ dúró ní kọ́nà tó ń send message lábẹ́ àbí tó ń lo fake message tó ń lo fake account àbí tó ń ṣe anything àtọkùnrin o lágbára Ọlọ́run àgbákò tí ọ̀tá mi ṣe lọ́dọ̀ Ṣẹ́gun ẹ máa rí ọkùnrin bí Ṣẹ́gun àwọn ọmọ yín máa jìyà ẹ̀ wọ́n máa face mo tí mo face lágbára Ọlọ́run gbogbo ọlá tí mo face wọ́n face ẹ̀ àdàbí ló kù. Kí ló ṣẹlẹ̀? Mo dẹ̀ ń dáhùn sọ̀rọ̀ ìyẹn wá mi bẹ́ẹ̀ tèmi. Mo láì private life mi ò fẹ́ pariwo mo fẹ́ sọ̀rọ̀ kálíbọ̀dì máa mú nǹkan tó ń ṣe mí. You guys keep bullying me every day, every second. What have I done to you guys? Ẹ fi mí sílẹ̀. Ẹ tí bá tẹ́ bójú sunkún ọmọ ẹ̀ kó fi mí sílẹ̀. Ẹ face life yín. Ẹ̀yin olórí burúkú gbogbo. Industry wa ṣe sọ́dọ̀ tí máa lo fake account. Ẹ face ayé kó tó káyé yín má bàa bàjẹ́. You guys face life yín. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ṣọ́ ṣépè fún yín ni. Why? Ṣé mo ń ṣàdọ̀ láti decide fún ara mi nìkan tí mo fẹ́ àti nǹkan tí mo fẹ́? Ṣé mo kọ́ tójú mi rẹ bẹ́ẹ̀ kí n kú síbẹ̀ ni? Tí wọ́n dẹ̀ kú lórí burúkú yóò lè máa sáré máa pariwo ara ìbílẹ̀ máa lo pítọ̀ ara ìbí fún yàrá jà yín àbẹ́yìn. Èmi kì yóò kú kan bí kò ṣe yíyẹ. Ẹ tó bá ro ikú sí mi, ó máa kú tọmọtọmọ ní kò tún jẹ́ Kristi. Ẹ tó bá gbọ́ wa burú sí mi, inú ẹ̀ mi máa jọ ní lórúkọ Jésù. Mo ti sọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀kọ tí ẹ mọ̀. Tẹ́ bá jẹ́ Muslim, mo bá yín tọrọ asaga fún láì. But tẹ́ bá jẹ́ Christian, ẹ ní ìdí láti sọ tọrọ láti jẹ́ ẹ̀ṣẹ̀ fún afẹ́yìn náà. Èmi náà bá yín tọrọ ẹ̀ because nǹkan tẹ́ ẹ̀ sọ ẹ mọ̀ anything. What I pay this is time for me. Láti pé tẹ́ bá ti sọ anything báyìí ká come for our straight. Ká máa wá for our straight ni because ó ti sú mi báyìí. I think I'm tired of this rubbish. Always bully every day. Ẹ fi mí lọ́rùn sílẹ̀ náà. Àwọn ọmọ mi kéré náà kò sẹ́ni bá mi tọ́jú wọn náà. Èmi ni mo feed wọn fúnra mi. Èmi ni mo rán ọsọ wọn mo ṣe everything. Ẹ fi mí sílẹ̀ kí ló dé fẹ́ pa mí ni. Ọmọ mi ṣe bóyá láti máa take care ni. Kí ló dé? Síbẹ̀síbẹ̀ ọkùnrin yẹn ò ní appreciate yín. Kí ló ṣẹlẹ̀? Bọ́lá tó máa ṣàlù lémi. Wọ́n máa mú lẹ́sùn ní ṣíṣe àwọn ọmọ mi. Wọ́n máa bá mi sùn. Kí ló dé? Nínú kéèsì yẹn náà, ìkànnì wọn náà tó bá sùn lé yẹn náà, ó tún ṣẹ́yìn fún tí mo tún mọ̀. Kí ló ṣẹlẹ̀? Ṣó fẹ́ pa mí ní Ṣẹ́gun? Ẹ̀dẹ̀ ní kí n má sọ̀rọ̀.